èdè àti àṣà. ẹ̀yin aráalé, èmi náà ni ọmọ yín, olólùfẹ́ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, omidan Temitope Olayinka lórí ètò wa, ètò yín èdè àti àṣà ní ìkànnì Make It Entertainment TV. Lónìí, àwọn nǹkan tí màá sọ̀rọ̀ lé lórí ni àṣà. Gẹ́gẹ́ bí a ti mọ̀ yìí pé àṣà jẹ́ bárakú ẹni. Bí a ti mọ̀ yìí pé nílẹ̀ Yorùbá a máa ní nǹkan tó jẹ́ bárakú wa. Onírúurú àṣà dẹ̀ la ní ní ilẹ̀ Yorùbá. A ní àṣà ìkíni, àṣà ìranra ẹni lọ́wọ́, àṣà ìgbéyàwó, àṣà ìkóbìnrin jọ, àṣà orin kíkọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyí tí mo wá fẹ́ mẹ́nubà lónìí ni àṣà ìkíni. Kí là ń pè ní ìkíni fúnra rẹ̀? Ní ilẹ̀ Yorùbá, ìkíni jẹ́ ohun tó máa ń fi ọmọlúàbí ènìyàn hàn. Ní ilẹ̀ Yorùbá, tí ọmọkùnrin bá máa kí ènìyàn, ó máa dọ̀bálẹ̀ ni. Tí ọmọbìnrin bá máa kí ènìyàn, ó máa wà lórí eékún rẹ̀ ni. Bí a dẹ̀ ṣe ń kí àwọn ènìyàn kan, àwọn oníṣẹ́ ọwọ́ kọ̀ọ̀kan ó yàtọ̀ sí bí a ṣe ń kíra wọn. Bí àpẹẹrẹ, àwọn aláró tá a bá máa kí wọn, a máa ní ẹ kú àrẹ̀dú o. Onídìrí a máa ní ojúgbòòrò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Láì sọ̀rọ̀ jù, ìfẹ́ sọ̀rọ̀ lé lórí lẹ́ni ni bí a ṣe ń kíra wa ní wákàtí kan sí wákàtí kejì ní ilẹ̀ Yorùbá. Tó bá di dédé aago kan òru sí aago mẹ́ta, a máa ń kíra wa wípé ẹ kú àjì. Tó bá ti di dédé agogo mẹ́rin sí aago mẹ́fà, a máa ń kíra wa wípé ẹ kú àfẹ̀mọ́júmọ́. Tó bá ti di dédé agogo méje sí dédé agogo mẹ́sàn-án, a máa ń kíra wa kú òwúrọ̀ tàbí ẹ káàárọ̀. Ní dédé àwọn aago yìí la máa rí àwọn ọmọléèwé tó máa lọ sí ibi ilé ẹ̀kọ́ wọn. Ẹni tó roko á roko, ẹni tó ń lodò á lodò. Àwọn oníṣẹ́ ọwọ́ pàápàá wọ́n máa lọ síbi iṣẹ́ òòjọ́ wọn. Gẹ́gẹ́ bí èmi náà ti wà níbi iṣẹ́ òòjọ́ mi lónìí. Tó bá wá ti di dédé agogo mẹ́wàá sí dédé agogo mọ́kànlá, a máa ń kíra wa wípé ẹ kú ìyálẹ̀ta. Ìgbà yìí ni òòrùn ṣẹ̀ ń parapọ̀ láti fẹ́ yọ sí ojú ọjọ́. Tó bá ti di dédé agogo méjìlá sí dédé agogo mẹ́ta, a máa ń kíra wa kú ọ̀sán nítorí ìgbà yìí ni òòrùn á ti kan àtàrí dáadáa. Tó bá di dédé agogo mẹ́rin sí dédé agogo mẹ́fà, a máa ń kíra wa kú ìrọ̀lẹ́ tàbí ẹ kú ìrọ̀lẹ́ nítorí ní ìgbà yìí ni òòrùn máa ti rebi àti rọ̀. Nígbà náà ni àwọn tí wọ́n loko, àwọn tí wọ́n lodò, tí wọ́n máa darí bọ̀ láti ibi iṣẹ́ wọn kọ̀ọ̀kan àti àwọn ọmọléèwé náà wọ́n máa darí bọ̀ láti iléèwé wọn kọ̀ọ̀kan. Tó bá ti di ní dédé agogo méje sí dédé agogo mẹ́wàá, a máa ń kíra wa kú alẹ́ tàbí ẹ kú àṣálẹ́. Ní ilẹ̀ Yorùbá wa dẹ̀kẹ̀rẹ́, ó máa ń ní àwọn eré tí wọ́n máa ń ṣe ní irú ìgbà yìí. Ìgbà náà la máa ń rí eré òṣùpá bíi ká máa gbọ́ àlọ́ onítàn, àlọ́ àpamọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyí tí mo ní fún wa lónìí nìyẹn. Ní ọ̀sẹ̀ tó ń bọ̀, a ó tún máa gbọ́ ọ̀rọ̀ lórí àṣà ìkíni ẹnu iṣẹ́, bí a ṣe ń kí àwọn oníṣẹ́ ọwọ́ kọ̀ọ̀kan. Ẹ̀yin mọ̀, ẹ má ì tí ì sọ, ẹ fi sínú. Nígbà tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀, a ó máa bára wa pàdé. Orúkọ mi kò yí padà, omidan Temitope Olayinka. Èmi lọmọ wọn àtàlágùjọ, èlò olùpọ̀jù, èkìkí owòlà, ọmọ àrẹ́yẹ káròkò, àrókò tó ẹyẹ fò lọ, ọmọ olúmuṣe ànákòrú birikiti. Ẹ tún lè máa bá wa ká lọ lórí Facebook, YouTube àti Instagram. Make It Entertainment ló lára o.